A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí láti Dásìsì wa yé wa Anglican Communion lábẹ́ ìdarí bàbá wa the Right Reverend Dr. Michael Adébáyọ̀ Olúwarọ̀mí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run á gbé ọ̀gá fún ọ̀rọ̀ yìí rẹ tó fún wa ní ìrọ̀fẹ́ láti gbọ́ bí a ti ń lọ. Jọ̀wọ́ ní sí wa lọ́kàn àti ní ẹ̀mí kí ọ̀rọ̀ yìí rẹ kó lè fún wa ní ìyè nípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀. Wọ́n mi wá ẹ bá wa ṣe àfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ mi ni Mrs. Adipian Elizabeth láti agbègbè Ọjọ́dún Ajẹkẹrẹ Pápá Jésù Advent Church. Ẹ ṣé olùwà. Ẹ jáde wá ẹ bá wa ṣe àfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ mi ni arákùnrin Adéṣí Olúwaṣeun láti Pápá Jésù Ọjọ́dún Church of Advent. Ṣé orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Ohun tí à ń gbéyẹ̀wò lónìí ni a pè àkórí rẹ̀ ní eré ìje Kristẹni. Eré ìje Kristẹni lónìí tí í ṣe ọjọ́ ìsinmi kẹta lẹ́yìn àjíǹde. Eré ìje Kristẹni. Ẹ̀ka àkórí wa ní ọ̀nà tóóró. Ọ̀nà tóóró àwọn apá kìíní rẹ̀. Orí ọ̀rọ̀ wa ní ojú ọ̀nà òtítọ́. Ibi kíkà wa ń bẹ nínú ìwé Lúùkù orí 19 ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹwàá. Ìwé Lúùkù orí 19 ìkejì sí ẹsẹ̀ ìkẹwàá. Fún bàbá wa kà. Sì kíyèsí, ọkùnrin kan wà tí à ń pè ní Sákè, ó sì jẹ́ olórí agbowóde kan, ó sì jẹ́ ọlọ́rọ̀, ó sì ń fẹ́ láti rí ẹni tí Jésù ń ṣe, kò sì lè rí nítorí ọ̀pọ̀ ènìyàn àti nítorí òun ṣe ènìyàn kúkúrú. Ó sì súré síwájú, ó gun orí igi síkámórì kan kí ó bàa lè rí nítorí yóò kọjá lọ ní ìhà ibẹ̀. Nígbà tí Jésù dé ibẹ̀, ó gbé ojú sókè, ó rí, ó sì wí fún un pé, Sákéù, yára kí o sì sọ̀kalẹ̀, nítorí èmi kò lè ṣàìwọ̀ ní ilé rẹ lónìí. Ó sì yára, ó sọ̀kalẹ̀, ó sì fi ayọ̀ gbà á. Nígbà tí wọ́n sì rí, gbogbo wọn ń kùn wípé ó lọ yíwọ̀ lọ́dọ̀ ọkùnrin tí ń ṣe ẹlẹ́ṣẹ̀. Sákéù sì dìde, ó sì wí fún Olúwa pé, wò ó, Olúwa, ààbọ̀ ohun ìní mi ni mo fi fún tálákà. Bí mo bá sì fi ẹ̀sùn èké gba ohun kan lọ́wọ́ ẹnikẹ́ni, mo san padà ní ìlọ́po 4. Jésù sì wí fún un pé, lónìí ni ìgbàlà wọ ilé yìí, ní ìwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ Ábúráhámù, nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là. Ẹ ṣé ìyàwó. A ti gbọ́ ibi tí wọ́n kà fún wa nípa ìtàn Sákéù, ẹni tó onípọ̀ọ̀dà tó ti ṣe àtúnṣe àwọn ọ̀nà rẹ̀ tí kò tọ́. Èròǹgbà wa tí òní òun ni ó ní láti jíròrò lórí ọ̀nà tóóró ní ìbámu pẹ̀lú ọkàn tí ó ti ronúpìwàdà ní tòótọ́. Èyí ni èròǹgbà wa. Èròǹgbà kejì, láti tan ìmọ́lẹ̀ sí àwọn ìwà àmúyẹ Kristẹni tòótọ́. Àti èròǹgbà kẹta, láti mú àwọn onígbàgbọ́ lọ́kàn le láti lè dúró ní ojú ọ̀nà òtítọ́. Olúwa ràn wá lọ́wọ́, ó sì fún wa ní oore ọ̀fẹ́. Ẹ jẹ́ ká yára wo ìfọ́ ara wa. Ibi kíkà wa lónìí la ojú wa sí àwọn ìhùwàsí olóòótọ́ ènìyàn. Sákéù kò fi ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀ àtẹ̀yìnwá pamọ́. Dípò bẹ́ẹ̀, ó jẹ́wọ́ wọn, ó sì pinnu láti máa rìn ní ipa ọ̀nà òtítọ́. Kì í ṣe pé Sákéù rí àṣìṣe ní ọ̀nà rẹ̀ nìkan, ṣùgbọ́n ó ronúpìwàdà pátápátá. Òun kò fẹ́ láti máa gbé ìgbé ayé àìṣòdodo mọ́ nítorí tí ó mọ Jésù. Nítorí tí ó ti mọ Jésù, ó sì ti gbà á gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ̀. Ní ojú ọ̀nà tóóró, onígbàgbọ́ kì í gbé ìgbé ayé tí ó wù ú, ó jẹ́ ọ̀nà òtítọ́. Àwọn ìbéèrè wa fún ìjíròrò yóò fi hàn wá bí a ṣe lè dúró lójú ọ̀nà yìí nínú eré ìje Kristẹni wa sí ìjọba Ọlọ́run. Ìfọ́ ara wa ti fi yé wa irú àtúnṣe tí Sákéù ṣe. Ó ronúpìwàdà, ó ṣe àtúnṣe, ó sì ṣe àwọn àtúnṣe àwọn ẹ̀ṣẹ̀ àtẹ̀yìnwá láti máa ṣe ohun tó tọ́ àti láti máa sin Jésù Olúwa. Eléyìí náà ni àwọn náà ń pè wá sí gẹ́gẹ́ bí a ti ń gbé yẹ̀wò lónìí ohun tí a pè ní ọ̀nà tóóró tí a pè ní ojú ọ̀nà òtítọ́.
ẹ jẹ́ kí ẹ yára wo àwọn ìbéèrè wa. Àwọn bàbá wa nínú Olúwa àti ìyá wa nínú Olúwa wọ́n ó lè ràn wá lọ́wọ́ láti tan ìmọ́lẹ̀ sí ní yékéyéké. Ìbéèrè kìíní, wọ́n ní gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìtàn Sákéù, báwo ni ó ṣe lè ṣàlàyé ojú ọ̀nà òtítọ́ fún àwọn aláìgbàgbọ́? Wọ́n ní ká ṣe àfiwé ìwé Lúùkù yẹn nínú Lúùkù èyí tí a kà orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹsàn-án àti kà yín. Wọ́n ní àti ìwé Jòhánù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. Dáhùn béèrè. Wọ́n ní ṣé ìyanu bá dáhùn kan bá. Praise the Lord. Hallelujah. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé Lúùkù yẹn, then John yẹn náà tún fi ìdí rẹ̀ múlẹ̀. Bí a bá wò gẹ́gẹ́ bí Sákéù bó ṣe ṣe àtúnṣe nínú ibi kíkà tí wọ́n fún wa yẹn, a rí pé Sákéù jẹ́ ẹnìkan tó ó lẹ́sẹ̀kẹsẹ̀ ó rí àṣìṣe rẹ̀, ó dẹ̀ kọ̀ ọ́ sílẹ̀, ó pinnu lọ́kàn rẹ̀ láti kọ àwọn ohun tó ti ń ṣe sílẹ̀. A rí pé wọ́n dẹ̀ tún fi hàn wá pé ó ronú pìwàdà, ó dẹ̀ ṣe ìpinnu pé òun ò tún ní lẹ́yìn ìrònú pìwàdà kò tún ní padà sínú ẹ̀ṣẹ̀ yẹn. Eléyìí gangan ni wọ́n fi ń pe àwa gangan náà sí ìrònú pìwàdà pé nígbà tá a bá ti ṣe ìpinnu pé a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ká dẹ̀ ṣe ìpinnu pátápátá pé a ò tún ní padà sí inú rẹ̀ gẹ́gẹ́ bí Sákéù ṣe ṣe. Praise the Lord. Hallelujah. Ẹ ṣé ìyá wa. Àwọn ìyá wa tí wọ́n wá tan ìmọ́lẹ̀ sí ní yékéyéké, wọ́n ti fi yé wa pé àwa náà láti ṣe àtúnṣe bí Sákéù ti ṣe, ká ronú pìwàdà pátápátá àwọn ìṣe àtẹ̀yìnwá, ká sì pinnu lọ́kàn wa láti máa tẹ̀lé Jésù. Ẹ ṣé ìyá wa, Olúwa yóò ràn lọ́wọ́. Oore ọ̀fẹ́ tá fi ṣe eléyìí, Olúwa yóò yọ̀ǹda fún wa. Ìbéèrè kejì, wọ́n ní kí ni ìmọ̀ràn Bíbélì nípa òtítọ́ fún àwọn Kìrìsìtẹ́nì nínú ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkọkànlélógún sí ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Àwọn dáàdì wa, wọ́n ní kí ni ìmọ̀ràn Bíbélì nípa òtítọ́ fún àwọn Kìrìsìtẹ́nì nínú ìwé Éfésù yẹn. Praise the Lord. Hallelujah. Ìmọ̀ràn Bíbélì fún àwa Kìrìsìtẹ́nì nínú Éfésù yẹn ni pé ká mọ ẹni tí a gbàgbọ́. Ká mọ ẹni tí a gbàgbọ́. Tá bá ti ṣe àṣìṣe kan, ká ṣe kí ni, ká tètè padà, ká jẹ́wọ́ ẹ̀ níwájú Ọlọ́run, ká ṣàtúnṣe. Ọlọ́run á dẹ́ ràn wá lọ́wọ́, Ọlọ́run á fi orí jì wá lórí níbi bẹ́ẹ̀. Ṣé bàbá wa, wọ́n jẹ́ ká mọ̀ pé ohun tí Bíbélì sọ pé a gbọ́dọ̀ wá ọ̀nà láti máa ṣàtúnṣe, ká má dẹ̀ má fàyè gba àṣìṣe, ká má jẹ́ kí àṣìṣe máa jáfara. Nígbà tá a bá ti pé a ti ṣàtúnṣe, ká lè gbé àdí Kristi Jésù gẹ́gẹ́ bí onígbàgbọ́, ká sì máa tọrọ lẹ́yìn. Àbí ìyá ní àfikún kan ni. A ní àfikún kékeré tí ó wà níbẹ̀ ni pé Bíbélì ń jẹ́ kí ó di mímọ̀ fún wa níbi ibẹ̀ pé nǹkan tí wọ́n fẹ́ kí a mọ̀ níbẹ̀ ni pé kí a kọ́ bí a ti ń gbára wa ní ìyànjú, kí a kọ́ bí a ti ń sọ òtítọ́. Tá bá ka ibi ibẹ̀ yẹn, a rí pé wọ́n ní pé níbi verse 25 yẹn wọ́n ní pé kí wá fi èké ṣíṣe sílẹ̀, kí a fi èké ṣíṣe sílẹ̀, kí a dẹ̀ máa bára ọmọ ẹnìkejì wa sọ òtítọ́. Ohun tí wọ́n fẹ́ kí a fàyọ́ ńbẹ̀ ni pé ibi tí ó bá ti yẹ kí ká sọ òtítọ́, ká sọ ọ́ níbẹ̀. Ṣùgbọ́n lóde òní, ǹjẹ́ a rí òtítọ́ mọ́? So ẹ̀kọ́ yìí ó pè wá fún ìrònú pìwàdà, kí àwa Kìrìsìtẹ́nì ní ìgbé ayé òtítọ́, kí Kìrìsìtẹ́nì mọ̀ bí a ṣe lè sọ òtítọ́. Owó láyé òde òní ó ti gba òtítọ́ ní ọwọ́ ẹlòmíràn. Ẹ̀kọ́ Bíbélì yìí ó ń pè wá fún ìrònú pìwàdà láti mọ ibi tí ó yẹ ká ti sọ òtítọ́, kí a fi èké ṣíṣe sílẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín. Ẹ̀kọ́ náà láti kọ́ yẹn. Olúwa fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbé ayé òtítọ́, ká sì máa tẹ̀lé òtítọ́, ká sì máa sọ. Ìbéèrè kẹta, wọ́n ní kí ni àwọn ìpèníjà tí ó mú wa kúrò ní ojú ọ̀nà òtítọ́ gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì ní ìran wa yìí. Ìyá wa ṣe gbọ́. Wọ́n ní kí ni àwọn ìpèníjà tí ó mú wa kúrò ní ojú ọ̀nà òtítọ́ gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì ní ìran wa yìí. Wọ́n ní ká jíròrò ní ìbámu pẹ̀lú ìwé Máàkù orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkejìdínlógún. Mark chapter 6 verse 16. Láì ní fi àkókò ṣòfò. Bẹ́ẹ̀ ni ìyá wa. Gẹ́gẹ́ bí ibẹ̀ yẹn, a lè sọ pé àwọn ohun ìpèníjà, a lè owó jẹ́ àkọ́kọ́. Owó. Then ká fi ti owó lẹ̀, ká wo gẹ́gẹ́ bí ohun tí a kọ́ nínú Máàkù yẹn gangan, a lè sọ pé ìlara. Tá bá wò bẹ́ẹ̀ dáadáa, wọ́n ṣe ìlara Jésù. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Jésù ò ṣe kíni, kò wó bẹ̀. Ó ń kọ̀ntínú. Àwọn ohun ìpèníjà tá a lè rí ó pọ̀. Ṣùgbọ́n fún Kìrìsìtẹ́nì, a gbọ́dọ̀ mọ ohun tí à ń ṣe. Oríṣiríṣi ìlara la lè rí, oríṣiríṣi ọ̀nà
ni a lè rí ní ohun ìdojúkọ torí bíbélì náà sọ pé nínú ọ̀rọ̀ ẹ̀ kò sí a máa rí ìpọ́njú ṣùgbọ́n ká tújú ká pé òun ti ṣẹ́gun ní Jésù àná. Àwọn ìyá wa sì fi yé wa pé a ò gbọdọ̀ torí ìpèníjà àti àwọn ìdojúkọ tí a lè máa là kọjá ká wá sọ òtítọ́ nù pé Jésù tí ó jẹ́ àpẹẹrẹ wa tí wọ́n kà fún wa kò sọ òtítọ́ nù bó tiẹ̀ jẹ́ pé wọ́n ṣe ìlara rẹ̀ ó sì ní ìdojúkọ wọ́n sì tún fi yá pé ká má ti torí owó sọ òdodo nù Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹrin wọ́n ní ká ṣe àtúpalẹ̀ àwọn ohun ìwúrí tàbí èrè tí ó wà fún ọmọ Ọlọ́run ní ojú ọ̀nà òtítọ́. Dáàdì wa wọ́n ní ká ṣe àtúpalẹ̀ àwọn ohun ìwúrí tàbí èrè tí ó wà fún ọmọ Ọlọ́run ní ojú ọ̀nà òtítọ́. Ohun èrè tó wà fún ọmọ Ọlọ́run ní ojú ọ̀nà òtítọ́ ni pé ẹni tó máa gba èrè ẹ̀ ó máa ní ọ̀run ó máa ní ọ̀run rere ó máa bá Jésù jọba níkẹyìn ọjọ́ ayé kò ní gbèrè tìjú kò ní sí tó bá dẹ̀ ń lọ àwọn èèyàn máa jẹ́ kó máa ń pè ẹni tí ń lọ yìí o olóòótọ́ ènìyàn ni o ayé máa ń fẹ́ràn olóòótọ́ èèyàn olóòótọ́ ènìyàn kò ní ṣe pé kéèyàn máa lọ kọ́ máa sọ wọn pé ẹwọ ẹni tí ń lọ yìí kò lóòótọ́ ènìyàn ó máa jẹ́ olóòótọ́ ènìyàn ló máa jẹ́ àpẹẹrẹ rere níṣejú èèyàn ó dẹ̀ tún máa bá Ọlọ́run jọba níkẹyìn. ẹ ṣé bàbá wa Olúwa ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká yára torí àkókò wa fún ìparí. Olúwa ràn wá lọ́wọ́ òtítọ́ nínú Jésù nìkan ni ó lè sọ wá di òmìnira kúrò nínú ìgbèkùn Sátánì àti ẹ̀ṣẹ̀. Nígbà tí Sákéwù fi tọkàntọkàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àtẹ̀yìnwá rẹ̀ ó di òmìnira. Nítorí náà ká dídúró lórí òtítọ́ àti fún òtítọ́ gbọ́dọ̀ jẹ́ dandan àti àṣà fún wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Olúwa ràn wá lọ́wọ́ ibi dájú fún alẹ́kùn àti mọ́mi wa wọ́n á ní fún ìrònú ohun tí ó bá ti yàtọ̀ sí òtítọ́ kì í ṣe ọ̀nà kò sì ní èrè gẹ́gẹ́ bí ẹ ti sọ kò lérè ìparun ní lórúkọ Jésù àwọn níparun. Ẹ jẹ́ kí a wo àkọsórí wa kí a jọ kà nínú ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 22. Ó yá o ẹ ó sì mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Lẹ́ẹ̀kan sí ẹ ó sì mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run a gbé yín ga fún ọ̀rọ̀ yìí tó ti rán sí wa. Lónìí ó ti kọ́ wa pé ká gbé ìgbé ayé òtítọ́ ká kọ àwọn ìwà àìtọ́ àtẹ̀yìnwá sílẹ̀ ká ṣe bí Sákéwù ká sì máa tẹ̀lé òtítọ́ ká gbé ìgbé ayé Jésù Kristi. Oore ọ̀fẹ́ tá fi ṣe eléyìí Olúwa jọ̀yọ̀ǹda fún wa o. Ẹ ṣe wá dáríjì wa ràn wá lọ́wọ́ ká lè gbé ìgbé ayé òtítọ́ tó bẹ̀rẹ̀ lẹ́yìn ayé ká lè bá ọ jọba ká sì jẹ́ àpẹẹrẹ fún orúkọ rẹ̀ torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa.